Àtòkè gbogbo yín káàbọ̀ lọ́sẹ̀ yìí sí abala tí a ti máa ń sọ nípa ìtàn àwọn akọni Yorùbá. Ìwọ̀n ìtàn àwọn akọni ọmọ Yorùbá tó ti gbé ògo ilẹ̀ Yorùbá ga, tí iṣẹ́ wọn àti ìṣe wọn tí kò lè jẹ́ kí orúkọ wọn kó parẹ́. Ẹ rántí pé ìtàn ìgbésí ayé D.O. Fágúnwà tó jẹ́ akọni àti gbajúgbajà òǹkọ̀tàn ilẹ̀ Yorùbá ìní a ṣẹ̀ṣẹ̀ parí láàrin ọ̀sẹ̀ bíi 5 sí àsìkò yìí. Ìtàn ìgbésí ayé gbajúgbajà akọni ilẹ̀ Yorùbá ni Samuel Àjàyí Crowther ìlà máa gbéyẹ̀wò. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn tí ẹ̀ ń gbádùn abala yìí, ìlú kan wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò yìí. Ìlú náà gbajúmọ̀ dáadáa. Orúkọ ìlú tí à ń sọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń pè ní Òṣogùn. Bí ẹ bá máa tú ìlú yìí yẹ́bẹ́yẹ́bẹ́, ó ti wà lágbègbè Adó-Àwáyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò yìí o. Ìtàn ìlú yìí kọ́ ni a fẹ́ sọ. Ìtàn ọkùnrin kan tó ń gbé ní Òṣogùn tó jẹ́ ọmọ bíbí Òṣogùn tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní Àjàyí ni. Àjàní yìí ó gbajúmọ̀ dáadáa nítorí pé ìran Aláàfin Ọ̀yọ́ kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Ọba Abíọ́dún ni Àjàyí ti jáde. Nígbà tí Àjàyí yìí tó tó ẹni ọkùnrin, ìlú Òṣogùn náà ló ti fẹ́ ìyàwó ẹ̀ o. Orúkọ ìyàwó ẹ̀ sì máa jẹ́ Àfàlà. Nígbà tó di ọdún 1809, Ọlọ́run fi ọmọkùnrin kan làǹtìlanti ta Àfàlà àti ọkọ ẹ̀ lọ́rẹ. Nígbà tí wọ́n sì máa sọ ọmọ náà lórúkọ, Àjàyí bí orúkọ àbẹ́ẹ̀ náà ni wọ́n sọ ọ́, tí wọ́n sì ń bá ìgbésí ayé wọn lọ ní ìlú Òṣogùn tó wà lágbègbè Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ àsìkò yìí. Àsìkò tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àwọn Fúlàní kò jẹ́ kí ìran Yorùbá gbádùn rárá o. Bá ṣe ń tú Ọ̀yọ́ àkọ́kọ́ náà ni wọ́n lé àwọn ẹ̀yà Yorùbá kiri gbogbo ilẹ̀ Yorùbá láti gba ilẹ̀ wọn kí wọ́n tó pa wọ́n, kí wọ́n sì kó àwọn tó bá kù lérí láti tà ní gbàǹjo fáwọn òyìnbó tó ń ṣòwò ẹrú rírà nígbà náà. Àsìkò tí ọmọ tí Àfàlà àti ọkọ ẹ̀ bí yìí pé ọmọ ọdún 12, ẹni ogun Fúlàní ló máa wọ ìlú Òṣogùn. Bẹ́ẹ̀ làwọn àgbà tó bá mọ ìtàn mọ̀ pé ọdún tí àwọn Òṣogùn kò lè gbàgbé láéláé lọ́dún 1821, nígbà tí àwọn Fúlàní táyà wọ ìlú náà nítorí pé wọ́n kó wọn lẹ́rú kọjá sísọ. Bẹ́ẹ̀ ni wọ́n ba ìlú náà jẹ́ kọjá àtúnṣe. Àsìkò tá à ń sọ yìí ni wọ́n kó ìdílé Àjàyí lẹ́rú o, tí wọ́n sì kó wọn lọ kúrò ní ìlú Òṣogùn. Ṣé ẹ̀yin náà kúkú mọ̀ pé bí wọ́n bá ń sọ̀rọ̀ Ògùn, Ògùn kò mẹ́bí, Ògùn kò ní, bẹ́ẹ̀ ni kò máa rà. Àsìkò tí àwọn Fúlàní yìí kó ìdílé Àjàyí lẹ́rú, wọ́n yọ wọ́n sọ́tọ̀ọ̀tọ̀. Ọmọ ò rí ìyá ẹ̀, ìyẹn Àfàlà mọ́. Bẹ́ẹ̀ ni ọkọ kò mọ ibi tí ìyàwó ẹ̀ wà mọ́. Ohun tí àwọn Fúlàní wá ń ṣe nígbà náà ni pé bí wọ́n bá ti kó àwọn èèyàn lẹ́rú, wọ́n mọ̀ pé àwọn òyìnbó Pọ̀tùgí yóò rà wọ́n. Kódà bí wọ́n ṣe ń ṣe òwò ẹrú nígbà náà ń jẹ́ kí ogun pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá nítorí wọ́n mọ̀ pé owó ló máa já sí. Ká má fa ọ̀rọ̀ gun ògbàrà tí wọ́n kó ìdílé Àjàyí lẹ́rú. Ọmọ wọn ìyẹn Àjàyí wà lára àwọn àṣàyàn tí wọ́n kọ́kọ́ lùtà ní gbàǹjo fún àwọn òyìnbó. Báyìí ni wọ́n gbé Àjàyí ọmọ ọdún 12 kúrò lórílẹ̀‐èdè yìí tí wọ́n sì gbé lọ sí orílẹ̀‐èdè Portugal láti lọ́ọ́ máa ṣe ẹrú níbẹ̀. Ẹ̀yin náà ṣáà ti gbọ́ rí o. Ohun tí wọ́n fi ọmọ Yorùbá tí wọ́n bá rà lẹ́rú ṣe nígbà náà, oko òrèké ni wọ́n máa ń kó wọn lọ. Iṣẹ́ burúkú ni wọ́n fi wọ́n ṣe lọ́hùn-ún. Ìwádìí ti ẹ̀ jẹ́ ká mọ̀ pé gbàrà tí wọ́n bá kó wọn dé oko òrèké tí wọ́n kó wọn lọ, wọ́n kọ́kọ́ máa lu ètè ìsàlẹ̀ àti ètè òkè wọn. Wọ́n máa ju kọ́kọ́rọ́ sí i kí wọ́n má bàa rí ẹnu máa jẹ ìrèké tí wọ́n ń ṣán igbó rẹ̀. Báyìí ni wọn yóò sì máa fi wọn ṣiṣẹ́ agbára nínú oko òrèké wọn. Iṣẹ́ burúkú yìí ní Àjàyí ṣe tí kò sí bàbá mọ́, tí kò mọ ibi tí màmá ẹ̀ wà. Kódà tí kò sẹ́ni tó lè sọ títí di àsìkò yìí bí wọ́n ṣe kú sóko ẹrú Fúlàní tàbí àwọn òyìnbó. Ṣùgbọ́n Ọlọ́run tó ní ìpinnu fún ẹ̀dá èèyàn rántí Àjàyí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lóko ẹrú òyìnbó. Lójijì ni òwò ẹrú ṣíṣe dáwọ́ dúró. Ṣùgbọ́n bí wọ́n ṣe dá òwò ẹrú dúró yìí, wọn kò lẹ́tọ̀ọ́ láti kó ẹnikẹ́ni padà sí ìlú ẹ̀ o. Orílẹ̀-èdè kan tí wọ́n ń pè ní Freetown tó wà ní orílẹ̀-èdè Sierra Leone báyìí, tí wọ́n ń pè ní Sierra Leone láwùjọ inú wọn lọ já gbogbo ẹrú tí wọ́n rà nílẹ̀ Yorùbá sí, lérò pé ibi orí bá bá wọn ṣe kí wọ́n wá ọ̀nà tí wọ́n fi máa padà sí ìlú wọn. Àsìkò tí wọ́n já Àjàyí sórílẹ̀-èdè Sierra Leone ní ìyanu tó sọ ọ́ di ńlá bẹ̀rẹ̀ nínú ayé ẹ̀ o, tí ọmọkùnrin náà sì wá di ẹni tó jẹ́ èèyàn lónìí nípasẹ̀ àwọn ìjọ ọmọlẹ́yìn Jésù kan. Ẹ̀gbọ́n náà,
báwo ni Àjàyí ṣe rọ́nà lọ lẹ́yìn tó ro oko ìrèké fún àìmọye ọdún lọ́dọ̀ àwọn òyìnbó tí àwọn òyìnbó ń tà á sí? Níbo ló ti rí orúkọ tí ó gba yìí mọ̀ sí lónìí, ìyẹn Samuel Crowther? Àbẹ́yìn kò ṣàkíyèsí pé Samuel kò sí inú orúkọ ẹ̀ nígbà tó wà nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀yọ́? Nígbà náà ẹ̀sìn Kristẹni tó lè mú kí wọ́n sọ ọmọ ní Crowther tàbí Samuel kò tíì dé ilẹ̀ adúláwọ̀. Níbo wá ni akọni ọmọ Yorùbá ẹ̀ ti rí àwọn orúkọ tó ń jẹ́ tó tún bo orúkọ Yorùbá ẹ̀ mọ́lẹ̀ gan-an? Ẹ já pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ Àìkú, ìyẹn ọjọ́ Sunday, lágbára Olúwa, nígbà tá a tún mú apá kejì ìtàn ìgbésí ayé Samuel Àjàyí Crowther wá.